Over to the Holy Spirit. Okay, Psalm 4. Nígbà tá a ṣe Psalm 3 lọ́sẹ̀ tó kọjá, David níṣòro pẹ̀lú safety. Ṣe mọ̀ pé ọmọ ẹ̀ ṣe kú ni, so wọ́n fẹ́ pa David ni. So ìyẹn physical wàhálà pé Olúwa ààbò mi, ọwọ́ rẹ̀ nìkan ló wà. Kò dáàbò bèbí. Ní chapter 4, problem tí David tún sọ̀rọ̀ ń pa ẹ̀ ó yàtọ̀ sí physical. Kò ṣe pé wọ́n fẹ́ pa David, wọ́n fẹ́ pa David, ṣùgbọ́n wọ́n fẹ́ undermine integrity ẹ̀. Wọ́n fẹ́ ẹ bá mi sọ Yorùbá mọ̀ kí ni the best Yorùbá pé wí kàn bàyàn jẹ́, kọ́kàn bàyàn jẹ́, kàn accuse èèyàn false accusation, nǹkan téèyàn ò ṣe kàn sọ pé èèyàn ò ṣe, kàn parọ́ mọ́yàn, irọ́ ìríra, nǹkan tí kò kọ́kàn accuse èèyàn. So problem chapter 3 ó yàtọ̀ sí problem chapter 4. Chapter 3 it was about his physical safety, ṣùgbọ́n chapter 4 nípa integrity ẹ̀ ni. Wọ́n kàn fẹ́ bà David jẹ́ pátápátá, kọ́kàn bàjẹ́. So David wá ṣe mọ̀ pé David oníwàásù ni. Tá bá ṣe ń ṣèwé Psalm sí àmọ́mọ́ òun pa David. Torí David, he was a custodian of mysteries. Olùtọ́jú àwọn ohun ìjìnlẹ̀, oríṣiríṣi ohun ìjìnlẹ̀ ni. Ọba tí ń wàásù gidi ni David. Ọwọ́ David ni Solomon ti bá. Òní Solomon náà ṣe jẹ́ oníwàásù. Tí David bá ń go through nǹkan, ó máa fi wàásù ni. But ìwàásù títí àwa fi kọ́ ní orin, kán lè máa kọ́ nínú ìjọ. Psalm 4 yìí ẹ̀ rí pé ó fi kọ orin. Nígbà tó kọ́ tán ó fún àwọn olórí àwọn olórin nínú ìjọ kán lè máa fi kọ orin. Ipe tó bá ń go through irú nǹkan tó ń go through lásìkò yìí, kán lè mọ how to deal with it. Ṣé rí stress pọ̀, oríṣiríṣi nǹkan ló ń kọ́ sí stress. Mi mọ Yorùbá word fún stress ju pé bóyá ìpọ́njú àbí wàhálà, àìnífọ̀kànbalẹ̀. Ṣé rí oríṣiríṣi nǹkan ló ń stress àwọn èèyàn mìíràn torí pé wọ́n parọ́ mọ́, èèyàn mìíràn wọ́n sọ̀rọ̀ ẹ̀ láìda, èèyàn mìíràn ọmọ ò tí ì lọ́kọ, èèyàn mìíràn wàhálà ọkọ ni, èèyàn mìíràn ti ṣẹ́ ni. Ṣé wá nìkan tó burú jù ń pa stress ni pé ó ní number 1 killer o. Ẹ̀yin nọ́ọ̀sì ẹ̀ mọ̀ nǹkan tí mò ń sọ àti ìyàwó doctor. Kò sí nǹkan tó máa kọ́kọ́ pa àwọn èèyàn jù lọ ju stress lọ. Tí stress bá ti pọ̀ jù, ó ní limit tí ara tó lè gbà. Tó bá ti kọjá ibi tí ara ò ti gbà, ó tán nìyẹn. So oríṣiríṣi èèyàn ló ń stress àwọn èèyàn. So how can we deal with stress? Báwo la ṣe lè deal pẹ̀lú wàhálà inú ayé yìí pẹ̀lú alákòókò ìpọ́njú? Òní David sọ ní chapter 4. But tí David ní wípé àwọn èèyàn ń ba òun jẹ́, wọ́n ń sọ̀rọ̀ òun láìda, wọ́n kàn ń ṣe èké sí òun. Ṣùgbọ́n wọ́n gbàgbé wípé tọ́lọ́run bá wà pẹ̀lú, kò sí kankan téèyàn lè gbé ṣe, kò sí. So tá bá ń ṣe àwọn psalms yìí lọ, a máa kọ orin Yorùbá díẹ̀ tí mo bá mọ̀ ń pa psalm. Most of àwọn orin tí mo máa ń psalm English ni, but a kọ ti Yorùbá díẹ̀. Irú Psalm 4 verse 1 yẹn ń sì bàbá gospel artist Ìbàdàn yẹn, ìyẹn kọ wípé gbóhùn mi nígbà tí mo bá ń pè ìwọ Ọlọ́run olódodo, dá mi nídè nínú ìpọ́njú, ṣojú rere fún mi, gbọ́ àdúrà mi, fẹsẹ̀ mi múlẹ̀ kí má ṣe mo ṣe, ẹlẹ́dàá mi ó máa jàre oko wá, mú mi jèrè o, ìjó ń bẹ lẹ́sẹ̀ mi ò. Tá bá rántí orin yẹn Psalm 1 bàbá yẹn fi kọ orin ní pé k'Olúwa kó gbọ́ ohùn wa nígbà tí àwa bá ń pè. Psalm àdúrà ní Psalm 4, ibi tí mò ń lọ gan nìyẹn. Psalm àdúrà ni, nítorí David gbàdúrà sí Ọlọ́run. Then verse 2, Ebenezer Obey mú verse ẹyọkan yẹn, òun náà fi kọrin. Obey sọ wípé ẹni tí a kò bàjẹ́ tí ń bá nìyàn jẹ́ káàkiri, Olúwa ń bẹ ò lẹ́yìn olódodo, abanijẹ́ ènìyàn ẹ jẹ́ ká fìwà ìbàjẹ́ sílẹ̀,
Abanijẹ́ ènìyàn, ẹ jẹ́ ká fi wá ìbàjẹ́ sílẹ̀. Ẹ tó bá ń bàyàn jẹ́, ó gbàgbé pé Ọlọ́run ń bẹ lẹ́yìn olódodo. Ọlọ́run ń bẹ lẹ́yìn olódodo. So nǹkan tó ṣẹlẹ̀ sí Dávidi ní Psalm 4 lélẹ́yìí wípé àwọn èèyàn wọ́n ń ba òun jẹ́, wọ́n ń sọ̀rọ̀ èké, wọ́n ń sọ̀rọ̀ òun láìda, ṣùgbọ́n wọn ò mọ̀ wípé Ọlọ́run wà pẹ̀lú òun, kò ní fi ṣe irú nǹkan tí wọ́n bá ń sọ nípa òun. So mo kàn máa sọ ọ̀rọ̀ ìyànjú bóyá ìkan àbí méjì ká tó lọ ka chapter 8 torí a ti lo àkókò díẹ̀ ní review wa. Ọ̀rọ̀ ìyànjú tí mo fẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ lé lórí ni wípé pathway láti deal pẹ̀lú stress. Yorùbá mi lè ní the Holy Spirit will help me. Pathway láti deal pẹ̀lú stress àbí ọ̀nà tí a lè gbà ṣẹ́gun ìṣòro tó bá ba lọ bẹ́ẹ̀ bá mi gbà. Ọ̀nà tí a lè gbà lásìkò tí ìṣòro bá dé bí David ṣe kọ sílẹ̀ ní Psalm 4 nígbà ìpọ́njú, nígbà tí stress bá ti pọ̀ jù. Níbo ni what do I do? David sọ nǹkan mẹ́rin tá lè ṣe fún wa. The first thing, ohun àkọ́kọ́ tí David fẹ́ ká ṣe ni pé ká mú ẹ̀bẹ̀ àdúrà lọ síwájú Ọlọ́run. Tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí, what do you do? Ẹ̀bẹ̀ àdúrà. Ṣé ẹ rí pé wọ́n ń sọ̀rọ̀ èèyàn láìda yìí? Holy Spirit permit me to use myself as an example. Èmi fúnra mi, nǹkan tí mo ti experience rí ni. Mo jí lọ́jọ́ kan, mo dẹ̀ téèyàn kan wá bá mi, èèyàn kan dẹ̀ sọ nǹkan tó sọ pé mo ṣe. Èmi fúnra mi gan ṣe ń gbọ́ lẹ́nu ẹni yẹn ni. Nǹkan tí mi ò mọ̀ ń pa ẹ̀. Irọ́ ńlá bàǹtàbàǹtà ni òkun ṣe irọ́ kékeré o. Irọ́ tó jẹ́ pé tá bá handle if not for God tó lè kó gbogbo wàhálà rẹpẹtẹ sílẹ̀ ni o. Ìfà àgbàtẹ́ni yẹn sọ, mo rò pé bóyá nǹkan kan ṣorí ẹni yẹn ni. Èmi kàn ti ẹ̀ ń pray pé Olúwa kí ló ṣẹlẹ̀ sẹ́ni yìí? Nǹkan ti ṣe rọ́ọ̀ṣẹ̀ lọ hospital. Èmi ò tiẹ̀ mọ̀ pé nǹkan tó ń sọ pé wọ́n ti jọ plan yẹ̀. Èmi rò pé bóyá orí ẹ̀ fẹ́ yí or something ni. The second day mo wá rí pé wọ́n mà tiẹ̀ ti pọ̀ tán ti gbọ́ tí wọ́n dẹ̀ ń sọ. Inú ó so dùn mí débi wípé mo decide immediately pé mo máa sue wọn for defamation of character ni. Ó ti tán pé kò sí nǹkan tí mo fẹ́ ṣe jù yẹn lọ. But thank God for God. Immediately mo lọ sínú àwẹ̀ bíríbírí ọjọ́ mẹ́ta kí n lè fi bí Ọlọ́run pé how do I go about it? Torí irọ́ yìí ti pọ̀ jù. Báwo lèèyàn ṣe máa jókòó tó dẹ̀ máa parọ́ bẹ́ẹ̀ mọ́yàn? Torí kí ló fẹ́ gbà sí? So mo rò pé Ọlọ́run mọ̀ pé inú ṣì ń bí mi the first and the second day even though mo wà nú àwẹ̀. But ọjọ́ kẹta Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní bá mi sọ̀rọ̀ pé ẹni tó ti ẹ̀ sọ tèmi rò pé òun ló sọ yẹn, ẹni yẹn kọ́ ló sọ. Ọlọ́run jẹ́ kí n mọ ẹni tó sọ. Àwọn tó ń jọ plan yẹn, Ọlọ́run jẹ́ kí n mọ̀. Ìdí tó ṣe plan yẹn tó ṣe fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn, nǹkan tó fẹ́ achieve, Ọlọ́run jẹ́ kí n mọ̀. Ọlọ́run wá jẹ́ wọ́n try àti sọ fún ẹ̀mí mímọ́ pé Olúwa ọ̀pọ̀lọpọ̀ làwọn tó ti gbọ́ tí wọ́n á dẹ̀ rò pé nǹkan tó ń sọ yìí pé òótọ́ ni. Ọlọ́run sọ fún mi wípé ẹni tí mo bá wà lọ́dọ̀ ẹ̀ ó ní majority. Ẹni tí mo bá wà, ẹni tí Ọlọ́run bá wà lọ́dọ̀ ẹ̀ òun lẹ́yìn tó pọ̀ jù. Kò ní fi ṣe iye àwọn tó ti gbọ́. As long as I'm with you, ìwọ ni majority. Má gbèjà ara ẹ, let me fight for you. Ṣẹ́rí, mo dẹ̀ wá ní àlàáfíà. Peace dẹ̀ wá lẹ́yìn yẹn tó jẹ́ wípé mi ì ṣe nǹkan kan mọ́. Olúwa dẹ̀ jà fún mi. Olúwa dẹ̀ ṣẹ́gun. Ojú dẹ̀ ti gbogbo àwọn tó wà nídìí ẹ̀. Ọlọ́run yẹ̀yẹ́ gbogbo wọn. So nǹkan tí David sọ ni wípé kò ní fi ṣe irú nǹkan tí èèyàn lè máa go through. Kò ní fi ṣe bó ṣe lágbára tó. The first thing, ohun àkọ́kọ́ tá láti ṣe ni pé ká kọ́kọ́ fi àdúrà ká kọ́kọ́ fi gbé lọ síwájú Ọlọ́run. Àdúrà yẹn David wá sọ pé àdúrà yẹn ó pé sí mẹ́ta nínú àdúrà o. Tá bá sọ pé a fẹ́ gba àdúrà, ọ̀nà mẹ́ta làdúrà gbà o. David kò sọ pé Olúwa wo àwọn tó ṣe gbà. David bẹ̀rẹ̀ àdúrà ẹ̀ pẹ̀lú wípé ó kọ́kọ́ gbé Ọlọ́run ga fún ẹni tí Ọlọ́run jẹ́. David appreciate Ọlọ́run for who God is. Ṣé mọ̀ pé ìwọ Ọlọ́run òdodo mi, ìwọ Ọlọ́run òdodo mi, ó gbé Ọlọ́run ga. Ìkejì ni wípé ó appreciate Ọlọ́run, ó fi ẹ̀mí ìmoore hàn pé ìwọ ló ti dá mi nídè nínú ìpọ́njú tẹ́lẹ̀. Ìpọ́njú ti wà tẹ́lẹ̀, kò kì í ṣe àkọ́kọ́ leléyìí. Ìwọ ló sì gbà mí nínú ìpọ́njú náà. David appreciate Ọlọ́run wípé Ọlọ́run tó máa ń gbàyàn nínú ìpọ́njú òun ni Ọlọ́run.
ìkẹta ni pé ó ṣẹ̀ wá fi ẹ̀bẹ̀ rẹ̀ petition ẹ̀ ó ṣẹ̀ wá fi síwájú Olúwa pé Olúwa ṣàánú fún mi, nǹkan báyìí ni mo fẹ́ kẹ́ ṣe fún mi. So the first thing tá láti ṣe nínú tí wàhálà tí stress bá ti dé tí gbogbo ẹ̀ ò yéèyàn ní pé ká kọ́kọ́ mú lọ síwájú Ọlọ́run. Ẹ̀bẹ̀ àdúrà supplication òní number 1. So Philippians 4:6-7 mo fún wa lọ́sẹ̀ tó kọjá. Philippians chapter 4 verse 6-7. Ó ní ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́ ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Mo rò pé Apostle Paul ó ń ronú nǹkan tí David sọ ní Psalm 4 ní Apostle Paul, mo rò pé ó meditate on it ló náà ṣe sọ̀rọ̀ eléyìí pé ẹ má ṣàníyàn ohunkóhun, kò ní fi ṣe bó ṣe le tó, ẹ má ṣàníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà ń là kọ́kọ́ o. So nínú àdúrà yín yẹn ẹ wá fi ẹ̀bẹ̀ yín àti ìdúpẹ́ kẹ wá fi síwájú Ọlọ́run, kẹ wá fi ìbéèrè yín hàn, kẹ wá jọ́ kọ́ Ọlọ́run mà pé Olúwa nǹkan tí mo fẹ́ leléyìí. Orí tá bá ti wá ṣe bẹ́ẹ̀ ní verse 7 ó ní àlàáfíà Ọlọ́run èyí tó ju ìmọ̀ràn gbogbo lọ, àlàáfíà náà á wá sọ ọkàn àti èrò wa. Mọ́mí ẹ bá mi kà ní Yorùbá, mọ́mí wa tán bá ṣe wọ́n sílẹ̀, mọ́mí Ọlájíbú. Philippians chapter 4 verse 6-7. Sí Jésù, hallelujah. So bá ṣe lè ní àlàáfíà lílé yìí ni pé ká kọ́kọ́ fi ẹ̀bẹ̀ wa ká fi síwájú Ọlọ́run, ká kọ́kọ́ gbàdúrà ká fi síwájú Ọlọ́run. So David wá sọ pé ohun ìkejì tá lè ṣe ni wípé ká dúró jẹ́, ká wà ní ìdákẹ́jẹ́ o, ká má máa pariwo, ká má máa bẹ̀rù. Ọ̀nà wo mo fẹ́ gbé gbà Olúwa o. David ní pé ká wà ní, ká dúró jẹ́, ká ní ìdákẹ́jẹ́, ká dúró de Olúwa, ká má kánjú jù, ká dúró de Olúwa, ká má máa rò pé báwo mo fẹ́ ṣe ọ̀nà wo mo fẹ́ gbé gbà. Ẹ jẹ́ ká dúró de Olúwa. David sọ pé be still, be still, be still. Ó dẹ̀ sọ ní Psalm 27 verse 14. Psalm 27 verse 14. Ó ní dúró de Olúwa kí o sì tújú ká, yóò sì mú ọ láyà le. Mo ní dúró de Olúwa. David fẹ́ ká dúró de Olúwa, ká wo nǹkan tọ́lọ́run fẹ́ ṣe. Kò sí nǹkan tó ṣẹlẹ̀ tọ́lọ́run ò mọ̀ ń pa rẹ̀, Ọlọ́run ò kì í sùn, kò sí gbogbo ẹ̀ lọ́lọ́run mọ̀. So David sọ pé ẹ dúró, ó sọ pé meditate in your own heart upon your bed. Ẹ kàn máa bá ọkàn yín sọ̀rọ̀ lórí ẹní yín, kí ẹ sì dúró jẹ́, kí la máa bá ọkàn wa sọ̀rọ̀ Ọlọ́run ni. Ìkan tọ́rọ̀ Ọlọ́run sọ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ tí mò ń ronú rẹ̀, ìkan tó ń bọ́dà mi gangan, kí lọ̀rọ̀ Ọlọ́run sọ nípa rẹ̀. Oní David fẹ́ ká máa rò lórí ibùsùn wa, ká wá dúró de Ọlọ́run, ká wò kan tí Ọlọ́run tó máa ṣe. Ìkẹta ni wípé sacrifice. David sọ pé ká rú ẹbọ òdodo. Ẹbọ yàtọ̀ sẹ́bọ o. Àwọn mìíràn máa lọ ń gbẹ́bọ oríṣiríṣi, ṣùgbọ́n fún Ọlọ́run alààyè yìí o, ẹbọ òdodo ni o. Ẹbọ mímọ́ pátápátá. Torí o lè máa fi ẹ̀ṣẹ̀ kó máa fi ṣeré, o lọ́kọ sílé, o dẹ̀ tún ní boyfriend, o dẹ̀ fẹ́ wá gbẹ́bọ sacrifice of righteousness, o lè gbé o, o lè gbé. David sọ wípé ká hùwà òdodo, aláti wà nínú aláti máa ṣe iṣẹ́ mímọ́. Gbogbo nǹkan tá fẹ́ tá ń ṣe ó láti jẹ́ òdodo, righteousness, nítorí Ọlọ́run yìí, Ọlọ́run is a God of righteousness. So aláti gbogbo nǹkan aláti ṣe ní òdodo ni. A lè mú ẹ̀ṣẹ̀, a lè mú mọ́ nǹkan kan. Ẹbọ tá lè gbé fún Ọlọ́run, ẹbọ ìwà mímọ́, ẹbọ ìwà mímọ́, ẹbọ tí tó tẹ̀lé ìlànà Ọlọ́run, gbogbo ohun tó jẹ́ pé ìlànà Ọlọ́run ni, gbogbo ohun tó jẹ́ wípé nǹkan tọ́lọ́run fẹ́ ká ṣe, ohun là ń tẹ̀lé, ohun là ń ṣe, gbogbo rẹ̀ nínú òdodo ni. Ṣé ẹ mọ̀ wípé àti gbàdúrà sacrifice ni. Ìkẹ́ tí ò kì í jẹ́ pọ̀pọ̀lọpọ̀ lè gbàdúrà, àmọye pásítọ̀ tí ò kì í gbàdúrà o. Sacrifice ni. Àti sọ pé òkè Olúwa mi ò ní sùn lóru láti 12 o'clock sí 2 a.m. mo fẹ́ gbàdúrà. Àdúrà gidi sacrifice ni. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ò lè gbàdúrà 30 minutes àti sún wọn. So ẹbọ òdodo òun la lè gbé
nílùú àkókò bẹ́ẹ̀. Kò kì í ṣe gbọ́ lọ ṣe báyìí, lọ gbé kinní kan síbí kan, lọ ṣe báyìí. Ní irú àkókò tí irú kan bí eléyìí bá ṣẹlẹ̀, ẹbọ òdodo onìkan ni onígbàgbọ́ lè gbé, tínú Ọlọ́run lè dùn sí. Ẹbọ òdodo yẹn àdúrà wà ńbẹ̀ tá lè gbà, a lè bẹ̀rẹ̀ sí ní jó ká máa yin Ọlọ́run, ká gbé ẹbọ ọpẹ́. Èèyàn mìíràn gan tiẹ̀ lè mú ó lè mú owó kó lọ fi ṣe thanksgiving nínú church, àbí kó kàn tiẹ̀ kó fi ṣe nǹkan sí ilé Ọlọ́run. Bọ́ gbogbo nǹkan tá fẹ́ ṣe, gbogbo ẹbọ wa, ẹbọ tọ́lọ́run máa gbà lọ́wọ́ wa ni. Ẹbọ òdodo nìkan la lè gbé nínú àsìkò bẹ́ẹ̀ tí Olúwa tó lè gbà. Dávìdì wá sọ pé òkè tá bá wá gbé ẹbọ òdodo yìí o, nǹkan kẹrin tá wá lè ṣe ni wípé tá bá ti ṣe mẹ́ta yẹn, Dávìdì kàn fẹ́ ká kàn rejoice, just rejoice in God's protection and peace. Kí ni wá kàn máa dùn wípé ààbò wa Ọlọ́run ni, àlàáfíà wa nínú Ọlọ́run ni, kò ní ìdípa tí ń gbéra wa lọ́kàn sókè rárá mọ́. Ṣé mọ̀ pé àìlèsùn yìí wàhálà ló máa ń kó sílẹ̀ fún a lot of people, ó ló máa ń fa ọ̀pọ̀lọpọ̀ àìsàn. Àwa tá à ń ṣiṣẹ́ ní health industry a mọ̀ pé if the body is not in homeostasis, tí body ò bá stabilize, nígbà náà làìsàn máa ń jáde tí gbogbo ẹ̀ máa ń ṣẹlẹ̀. So ọ̀rọ̀ yanjú kejì ni wípé a ń láti ní confidence in God, a ń láti ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run. Kò ní fi ṣe nǹkan tó ń ṣẹlẹ̀, a ń láti ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run. Ẹni tó bá they can say what they like. Ẹni tẹ́lọ́run fún lẹ́nu nǹkan tó bá wù ú òun ló lè sọ. Ṣùgbọ́n ká ní ìgboyà, ká sì ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run. Ká ní nínú Ọlọ́run. Jẹ́ onígboyà kí o sì máa bá ọkàn rẹ sọ̀rọ̀ lórí ibùsùn rẹ. Ká ní ìsinmi, ká kàn fúnra wa ní peace, ká kàn fúnra wa ní ìsinmi, ká fúnra wa lọ́kàn balẹ̀. Nítorí pé ẹni tó bá ti gbẹ́kẹ̀lé Ọlọ́run, Ọlọ́run ò kì í dójú ti ẹni tó bá ti gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ẹ má jẹ́ ká máa kóra wa lọ́kàn sókè jù wípé àdúrà ń gbà, àdúrà máa ń gbà. Ọlọ́run tó ń gbọ́ àdúrà, òun là ń sìn. Ká nígbàgbọ́, ká ní nínú Ọlọ́run. Ká bá nígbàgbọ́ nínú Ọlọ́run pé Olúwa ò kì í jẹ́ kójú ti ọmọ títí rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ò ní máa bọ́dà wa púpọ̀ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ò ní máa bọ́dà wa púpọ̀ mọ́. Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ jẹ́ ká ka Psalm 4. Psalm 4. Ó sọ fún wa pé Psalm àdúrà ni, Psalm alẹ́sìn ni. Dávìdì kọ, ó sì fún olórí àwọn akọrin nínú ìjọ Ọlọ́run láti jẹ́ kí wọ́n máa fi kọrin, kó lè máa kọ́ àwọn èèyàn, kó lè máa tọ́ àwọn èèyàn sọ́nà tó yẹ láti máa gbà lásìkò tí ìpọ́njú bá dé àbí nínú wàhálà. Verse 1 sọ wípé gbóhùn mi nígbà tí mo bá ń pè, Ọlọ́run òdodo mi, ìwọ ni ó dá mi nídè nínú ìpọ́njú. Ṣe ojú rere fún mi kí o sì gbọ́ àdúrà mi. Dávìdì sọ wípé Ọlọ́run ni òdodo mi, nítorí òdodo wa kò pé o, kò sí bá ṣe lè gbé ìgbé ayé mímọ́ tó tí òdodo wa tó lè pé. Ṣùgbọ́n òdodo Ọlọ́run òun ni òdodo wa. So tí Dávìdì bá ń sọ wípé I'm righteous, Dávìdì righteousness ti Ọlọ́run òun ni Dávìdì olóńdí ọwọ́ mọ́. Báwa náà ṣe máa ń sọ pé Christ is our righteousness. Jésù Kristi òun ni òdodo wa. So Dávìdì sọ wípé ìwọ Ọlọ́run, ìwọ ni òdodo mi o, ìwọ ni òdodo mi. Ó wá sọ wípé ìwọ ló dá mi nídè nínú ìpọ́njú nígbà tí ìpọ́njú ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀. Ìwọ ló tú mi sílẹ̀, ìwọ ló fà mí kúrò nínú ìpọ́njú. Ohun tó ti ṣe tẹ́lẹ̀ ni Ọlọ́run ìyanu. Ó ń testify sí nǹkan tọ́lọ́run ti ṣe tẹ́lẹ̀ ni pé ìwọ ló ti dá mi nídè nínú ìpọ́njú. Ó wá fi ẹ̀bẹ̀ rẹ̀ síwájú Ọlọ́run wípé nísìnyí Olúwa, ṣe ojú rere fún mi kí o sì gbọ́ àdúrà mi. Let your grace, let it be sufficient for me. Be merciful unto me. Ṣẹ̀rí tá bá ti gba àdúrà títí tó bá ti di pé àdúrà yẹn ó dà pé kò ṣe, ká béèrè fún àánú. Mercy, àánú Ọlọ́run, ilẹ̀ àánú Ọlọ́run ò kì í ṣú. Àánú Ọlọ́run ó lágbára ní gidi nítorí aláàánú lọ́lọ́run. Dávìdì sọ pé Olúwa, ṣe ojú rere fún mi kí o sì gbọ́ àdúrà mi. Gbọ́ ẹ̀bẹ̀ tí mo mú wá Ọlọ́run. Tí mo bá tiẹ̀ ti ní ẹ̀ṣẹ̀ àbí tó tiẹ̀ ní nǹkan tí ò ní jẹ́ kádúrà yìí gbà, ṣùgbọ́n nítorí pé aláàánú ni ọ́,
Olúwa ṣàánú fún mi, ṣe ojú rere fún mi, kí o sì gbọ́ àdúrà mi. Verse 2 ó wá ń sọ wípé nísìnyí Dávìdì ń bá àwọn èèyàn sọ̀rọ̀. Mo sọ fún wa pé oníwàásù ni Dávìdì wá ń wàásù sí ni o wípé ẹ̀yin ọmọ ènìyàn, ẹ ó ti sọ ògo òun di ìtìjú pẹ́ tó. Ẹ̀yin oníṣẹ́ ibi, ẹ̀yin tẹ́ lọ ń bàyàn jẹ́ káàkiri, tí ẹ kàn máa jókòó tẹ̀dẹ̀ máa. Mo rántí Holy Ghost Congress Redeem ní December. Pastor Adébóyè láti sọ pé kí gbogbo èèyàn ká gbàdúrà wípé tó bá yí pé àwọn lágbára mìíràn táwọn ń lò tó yàtọ̀ ságbára Ọlọ́run ni pé kílẹ̀ tó mọ́ kọ́lọ́run mú àwọn lọ. Bọ̀ táwọn ò bá ti ní agbára mìíràn táwọn ń lò, k'Olúwa kó jẹ́ kànà etí wọn pọ̀ sí, nítorí wọ́n gbé sórí YouTube, wọ́n gbé sí everywhere pé wọ́n ti rí yàrá àṣírí Pastor Adébóyè pé wà ní kámpù. Irọ́ sì ni. Àwọn kan sì gbàgbọ́ lóòótọ́ pé wọ́n sọ pé yàrá kan wà ń bẹ̀. Wọ́n kàn Sátánì á kàn gbọ́ wọn kan dìde, wọ́n á kàn parọ́ ńlá, wọ́n á kàn fẹ́ bàyàn jẹ́. Bọ́n ṣe máa ń ṣe nìyẹn. So Dávìdì sọ pé ẹ̀yin ọmọ ènìyàn, ẹ ó ti sọ ògo òun di ìtìjú pẹ́ tó. Kí ló dé tẹ̀ ń bà òun jẹ́? Kí ló dé tẹ̀ ń sọ ọ̀rọ̀ asán, ọ̀rọ̀ tí kò ní ìtumọ̀, ọ̀rọ̀ tí kò mú ìwúrí wá, nítorí pé ẹ kàn fẹ́ undermine integrity òun, ẹ kàn fẹ́ bà òun jẹ́ ni. Kò sí ìdí mìíràn tẹ́ ṣe ń ṣe. Kò sí. Ẹ̀yin ó ti fẹ́ asán pẹ́ tó, tí ẹ ó sì máa wá èké ṣe ọ̀rọ̀ òfò, ọ̀rọ̀ tí ò ní láárí, tí wọ́n á gbé kalẹ̀. A lè ṣetán lórí òkè sí kó jẹ́ pé èèyàn mìíràn, ọ̀rọ̀ sísá tó ń, ọ̀rọ̀ ọmọ mi já sànyà, ọ̀rọ̀ mi ní sa ọlọmọ ló mọ mú dání. Ọ̀rọ̀ Ọlọ́run tá sọ kò gbọ́ o, kò ṣe láǹfààní o. But ọ̀rọ̀ ọlọ́rọ̀ òun ló máa jẹ́ wàhálà títí ẹ̀. Àwọn ni Dávìdì ń bá sọ̀rọ̀ ní verse 2. So ní verse 3 ó wá ń sọ wípé ṣùgbọ́n kí ẹ mọ̀ pé Olúwa ya ẹni àyànfẹ́ rẹ̀ sọ́tọ̀. Lẹ́yìn olódodo lọ́lọ́run wà o. Nítorí Ọlọ́run olódodo ni. Ọlọ́run ò kì í fi ibi pé ire, kò tẹ̀ kì í fi ire pé ibi. Bó bá ṣe jẹ́ bẹ́ẹ̀ tí ẹ̀ parọ́ jù yẹn lọ, tó bá ṣe rí bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe máa dá ẹjọ́. Ọlọ́run ò kì í sọ pé torí pé èèyàn kan báyìí ló sọ torí ẹ̀ kí nǹkan tó bá ṣẹlẹ̀ òun lọ́lọ́run máa fi ṣèdájọ́. Ọlọ́run olódodo òun ni Ọlọ́run. So Dávìdì ní pé òun fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ṣùgbọ́n ẹ mọ̀ pé Olúwa ya ẹni àyànfẹ́ rẹ̀. Olúwa yàn sọ́tọ̀ fún ara rẹ̀ ni o. Olúwa ti sẹ́ẹ̀tì ẹni àyànfẹ́ rẹ̀. Ó ti sẹ́ẹ̀tì ẹ̀ apart. Olúwa yóò sì gbọ́ nígbà tí mo bá ké pè é, nítorí àyànfẹ́ rẹ̀ ni mí. Nígbà tèmi bá ké pè Ọlọ́run, Olúwa á sì gbọ́, á sì dá mi lóhùn o. Ṣùgbọ́n èyí tẹ́ ń ṣeṣẹ́ ibi, tẹ́ lọ ń bá àyàn jẹ́, tó jẹ́ pé bẹ́ ṣe máa bà tèèyàn jẹ́ lẹ̀ ń lé káàkiri. Dávìdì sọ fún yín pé Olúwa á ṣèdájọ́ yín, nítorí nígbà tí mo bá ké pè Olúwa, Olúwa á dá mi lóhùn. Ó sì di dandan k'Olúwa kó ṣèdájọ́ yín. Ní verse 4 Dávìdì wá ń sọ wípé ẹ dúró nínú ẹ̀rù, yìí ni pé ẹ má ṣe ṣẹ̀. Nísìnyí ó ń bá kìrìsìtẹ́nì onígbàgbọ́ gan sọ̀rọ̀ pé tí irú wàhálà eléyìí bá tiẹ̀ dé ẹ̀yin kìrìsìtẹ́nì fúnra yín, wípé ẹ dúró nínú ẹ̀rù, ẹ bẹ̀rù Ọlọ́run lásìkò tí irú kan bí eléyìí bá ṣẹlẹ̀. Ẹ má ṣẹ̀, ẹ má jẹ́ kí don't let the sun go down on your anger. Ẹ má jẹ́ kí oòrùn, ẹ má jẹ́ kó lọ lórí ìbínú yín. Ẹ bẹ̀rù Ọlọ́run yìí. Ẹ má ṣẹ̀, avoid sin. Torí tẹ́ bá ti fi ẹ̀ṣẹ̀ sí pé Olúwa ẹ̀dẹ̀ wà ń bẹ̀, irú kan bí eléyìí dẹ̀ ṣẹlẹ̀, Olúwa mo dẹ̀ ń sìn ọ́ Olúwa, kí ló wá dé? Èèyàn ti ṣẹ̀ nìyẹn. Ẹ ti take offense in God nìyẹn. Dávìdì sọ pé ẹ má ṣe bẹ́ẹ̀. Ó yẹ ẹ̀yin kìrìsìtẹ́nì tírú ẹ̀ bá ṣẹlẹ̀ sí ẹ̀yin onígbàgbọ́, ẹ dúró nínú ẹ̀rù, ẹ má sì ṣe ṣẹ̀. Ẹ bá ọkàn yín sọ̀rọ̀ lórí ẹni yín. Ẹ kàn máa meditate, ẹ máa ro ọ̀rọ̀ Ọlọ́run. Kí ló Ọlọ́run sọ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ yìí? Kí ló Ọlọ́run sọ nípa tèmi? Ohun tí Dávìdì sọ pé ká máa rò nìyẹn lórí ẹni wa. Ká sì dúró jẹ́, ká wá ní sùúrù, ká wá wo nǹkan tí Olúwa Ọlọ́run wa, ọba tí kò kì í jẹ́ kójú títí ẹ̀, ọba tó máa ń rí ni nínú ìbànújẹ́, tó máa ń fi ayọ̀ dípò. Ká wá wo nǹkan tó máa ṣe. Káwọn nǹkan tó máa ṣe. So verse 5 ó wá ní pé ká wá rú ẹbọ òdodo. A lè dìde, ẹ tó bá lè jó ká bẹ̀rẹ̀ sí ní jó, ká máa yin Ọlọ́run. Tó bá sì jẹ́ pé àdúrà la fẹ́ gbà, ká fọ̀rọ̀ Ọlọ́run ká fi gba àdúrà. Olúwa ẹ̀yin tẹ́ dá mi nídè nínú ìpọ́njú tẹ́lẹ̀, ẹ máa tún yọ mí nínú eléyìí. You can pray,
you can dance, ẹ lè gbé ẹbọ ọpẹ́, ṣùgbọ́n gbogbo ẹbọ tẹ́ bá fẹ́ gbé ó láti jẹ́ ẹbọ òdodo, ẹbọ tó pé, ẹbọ tí Ọlọ́run tó máa gbà. Torí èèyàn ò lè wà nínú ẹ̀ṣẹ̀ kó lóun gbé ẹbọ ọpẹ́ wá síwájú Ọlọ́run. Olúwa kì í gbarú ẹbọ bẹ́ẹ̀ kò ṣe ẹbọ òdodo. Ẹbọ òdodo based on the word of God, based on ìlànà his principles, his precepts. Tá bá ṣe gbogbo nǹkan t'Ọlọ́run fẹ́ ká ṣe ni Olúwa lè gba ẹbọ òdodo lọ́wọ́ ẹnikẹ́ni bí pé ká gbé ẹbọ òdodo. Verse 6 ó wá ń sọ̀rọ̀ sí àwọn aláìgbàgbọ́ o, àwọn tán àti ẹ̀gbà Ọlọ́run ló wá ń sọ̀rọ̀ sí verse 6. Ó ti fi verse 5 bá onígbàgbọ́ sọ̀rọ̀, but ní verse 6 ó wá ń wàásù fún àwọn tí wọ́n gbàgbọ́. Ó ní ẹni púpọ̀ ló ń wí pé ta ni yóò ṣe rere fún wa, torí wọ́n sọ pé wọ́n ń sin Ọlọ́run náà látọjọ́ yìí ta ló máa ṣe rere fún wọn. Dávìdì wá sọ wípé òun fẹ́ kẹ́ mọ̀ ní pé Olúwa yìí kò kì í disappoint títí rẹ̀. Dávìdì wá sọ pé Olúwa ìwọ gbé ìmọ́lẹ̀ ojú rẹ sókè sí wa lára. Olúwa gbé ìmọ́lẹ̀ ojú rẹ sókè sí àwa ọmọ rẹ lára. Má jẹ́ káwọn aláìgbàgbọ́, àwọn tó ń mọ Ọlọ́run tó ń mọ nǹkan kan yìí, má jẹ́ kí wọ́n rò wípé àwọn ti pé ọwọ́ wọn ó wà lókè jù ti àwa lọ. Olúwa jẹ́wọ́ ara rẹ, jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ, ìmọ́lẹ̀ ojú rẹ jẹ́ kó tàn sí gbogbo àwa ọmọ rẹ. Àwọn aláìgbàgbọ́ ti ń sọ wípé ta ló máa ṣe rere fún wọn. Verse 7 Dávìdì wá sọ wípé ìwọ ti fi ayọ̀ sí mi ní inú. Kí àwọn aláìgbàgbọ́ yìí kán lè mọ̀ ni o. Ìwọ ti fi ayọ̀ sí mi ní inú ju ìgbà náà lọ tí ọkà wọn àti ọtí wáìnì wọn tó di púpọ̀. Torí àwọn aláìgbàgbọ́ nígbà tí inú wọn máa ń dùn ní wípé bóyá wọ́n ṣe hit, wọ́n ṣe gba contract kan àbí business wọn kan, wọ́n ṣe make owó rẹpẹtẹ kan, àbí tí nǹkan kan ṣe ṣẹlẹ̀ sí wọn, bóyá ìkórè oko wọn ó pọ̀ rẹpẹtẹ, ó tán rí kó inú wọn á dùn. Ṣùgbọ́n tásìkò kò yẹn bá ti kọjá, wọ́n wà nínú ìbànújẹ́, inú wọn ò ń dùn. Torí kò sẹ́ni tó lè ní ayọ̀ tí kò bá sínú Jésù Kristi kò lè láyọ̀ gidi. Ó kàn lè máa wà happy, inú dídùn, ó kàn lè máa wá bí ó ṣe ra mọ́tò àbó ra lé àbí kinní kan. Ṣùgbọ́n ẹni tó bá wà nínú Jésù Kristi tó wà nínú Ọlọ́run, òun ló máa ń ní ayọ̀ ayérayé sì ni. Ayọ̀ tí ò ní fi ṣe pẹ̀lú pé bóyá mo ṣe gbowó kan àbí mo ṣe ayọ̀ tó kàn máa ń jáde, tó máa ń wá láti ìsàlẹ̀ ikùn wa. Òun ni ayọ̀ tí Ọlọ́run tó ti fi fún àwa ọmọ rẹ̀. So Dávìdì sọ pé ìwọ ti fi ayọ̀ sínú mi. Ayọ̀ tó fi sínú mi ó ju ti ayọ̀ wọn, ó ju ayọ̀ ìgbà ìkórè wọn tínú wọn máa ń dùn. Tó nígbà ìkórè wọn nìkan nínú wọn máa ń dùn. Ṣùgbọ́n ìwọ ti fi ayọ̀ sínú mi. So irú ìṣòro tó ń ṣẹlẹ̀ yìí mi jẹ́ kó mú ayọ̀ mi lọ. Ayọ̀ yẹn mi ì fẹ́ kó lọ. Kò sí nǹkan kan tó máa mú ayọ̀ Ọlọ́run kúrò nínú mi. Èmi á máa yọ̀ ni, máa yọ̀ ni. So verse 8 ó wá ń sọ wípé èmi ó dùbúlẹ̀ pẹ̀lú ní àlàáfíà, èmi ó sì sùn. Nítorí ìwọ Olúwa nìkan ṣoṣo ni ó mú mi jókòó ní àìléwu. Powerful. Dávìdì sọ wípé kò ní fi ṣe gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí òun, kò ní fi ṣe gbogbo nǹkan tóun là kọjá, nítorí pé mo mọ̀ wípé mo ní Ọlọ́run tó jẹ́ pé òun ni ààbò mi. Mo ní Ọlọ́run tó jẹ́ pé kò ní jẹ́ kójú tì mí. Mo ní Ọlọ́run tó jẹ́ pé lọ́wọ́ rẹ̀ òun ló fi gbé mi ò lè ṣubú. Nítorí náà mo ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run yìí. So mo lè lọ sùn, màá sùn ní àlàáfíà ni o, màá sì jí ní àìléwu. Kò sí ohunkóhun tó máa ṣẹlẹ̀ sí mi nígbà tí mo bá lọ sùn. Nítorí pé mo ní Jésù, mo ní Olúwa. Ọlọ́run kò ní jẹ́ kí búburú kankan kò ní jẹ́ kó ṣẹlẹ̀ sí ọmọ títí rẹ̀. So kí ló wá dé tí àwa Kìrìsìtẹ́nì tó jẹ́ wípé tí nǹkan bá ṣẹlẹ̀ àti sùn á wá di wàhálà? So tó wá jẹ́ pé onígbàgbọ́ àti sùn á wá di wàhálà nítorí pé ìṣòro àìnígbàgbọ́ tó nínú Ọlọ́run òní Dávìdì try láti sọ fún wa. So tá bá délé ẹ jẹ́ ká lọ ka Psalm 46, orin Dávìdì 4 àti 6 ẹsẹ̀ láti ìkíní lọ dé ìkẹta. Dávìdì sọ wípé Ọlọ́run ni ààbò wa àti agbára, lọ́wọ́ ìrànlọ́wọ́ ni o, ìrànlọ́wọ́ ever present help ni o.
ìrànlọ́wọ́ yẹn kò kì í kúrò ńbẹ̀, ó wà níbẹ̀ ní gbogbo ìgbà nígbà ìpọ́njú. Nítorí náà lè àwa kì yóò bẹ̀rù bí a tilẹ̀ ṣí ayé nídìí tí a sì ṣí àwọn òkè ńlá nípò lọ sínú òkun, bí omi rẹ̀ tilẹ̀ ń hó tí ó sì ń ru, bí àwọn òkè ńlá tilẹ̀ ń mì nípa ọwọ́ bíbí rẹ̀. A nílò láti bẹ̀rù, a ní láti gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ẹni tó bá ti ń gbẹ́kẹ̀lé Ọlọ́run, ojú ò kì í tì, ojú ò kì í tì. Ẹ jẹ́ kí n conclude Bible. So Hebrews 2 verse 3. Hébérù orí kejì ẹsẹ̀ kẹta. How shall we escape if we neglect so great salvation? How shall we escape if we neglect so great salvation? Àwa ò ti ṣe là bí àwa kò bá náà ní irú ìgbàlà ńlá bí èyí. Ẹni tí kò bá ní ìgbàlà, ẹni tí kò bá ní Ọlọ́run sínú ayé rẹ̀, kò sí bí ó ṣe fẹ́ ṣe ní ìsinmi. Nínú Jésù Kristi onìkan ni ìsinmi wà. Nítorí Jésù Kristi ni ọmọ aládé àlàáfíà. Ẹni tí ò bá ní Jésù Kristi kò lè ní ìsinmi, kò lè ní ìsinmi. Ẹni tó bá sì ń fi ẹ̀ṣẹ̀ ṣeré, tó bá sọ pé o ti gba Jésù, ṣùgbọ́n ìwọ àtẹ̀ṣẹ̀ ẹjọ́ ń sùn, ẹjọ́ ń jí ni, kò sí bó ṣe lè ní ìsinmi. Nítorí ò ní lè rú ẹbọ òdodo, kò sí bó ṣe fẹ́ ṣe rú ẹbọ òdodo. So a láti gbé ìgbé ayé mímọ́, a láti fi ayé wa fún Jésù Kristi ká sì gbé ìgbé ayé mímọ́. Ìwé Isaiah 59 verse 1 to 2. Isaiah 5 verse 1 to 2. Ó sọ wípé kíyèsí, ọwọ́ Olúwa kò kúrú láti gbani, bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́. Ṣùgbọ́n àìṣedéédé yín ni ó yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run yín, àti ẹ̀ṣẹ̀ yín ni ó pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín tí òun kì yóò fi gbọ́. Olúwa gbọ́ wa lórí òkè Síónì o, Olúwa gbọ́ wa lórí òkè Síónì. Ṣùgbọ́n ẹ jọ̀wọ́, ẹ jẹ́ ká fi ẹ̀ṣẹ̀ sílẹ̀. Tí a bá sọ pé a ti di àtúnbí, tá sì ń fi ẹ̀ṣẹ̀ ṣeré, Olúwa kò sí bí Olúwa ṣe fẹ́ ṣe gbọ́ àdúrà ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀, kò sí. So a láti fi ẹ̀ṣẹ̀ sílẹ̀, a láti gbé ìgbé ayé mímọ́. So ẹni tó bá wà láàrin wa, bóyá wá join wa ni àbí o ti gba Jésù Kristi tẹ́lẹ̀, but ìgbà tí wàhálà dé, ìwọ náà ti lọ gbẹ́bọ tí ò yẹ kó gbé, o ti lọ bí tí ò yẹ kó lọ. Olúwa ṣe tán láti tún gbà ọ́ padà. Jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo mọ ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Fi ẹ̀jẹ̀ rẹ fi pa gbogbo ẹ̀ṣẹ̀ mi rẹ́. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹni tó bá sọ pẹ̀lú ọkàn òtítọ́, àwọn áńgẹ́lì wọ́n á sì kọ orúkọ ẹni náà sílẹ̀. Lọ́jọ́ náà àjọ ríra wa, àjọ yọ̀mọ́ra wa lórúkọ Jésù. I have decided to follow Jesus. I have decided to follow Jesus. I have decided to follow Jesus. No turning back, no turning back. God bless you all in Jesus' name.